ọ̀rọ̀ ipò ààrẹ ẹgbẹ́ onímọ́tò National Union of Road Transport Workers NURTW tí ọ̀gá onímọ́tò ìpínlẹ̀ Èkó àná ni Alhaji Musiliu Ayinde Akínsànyà ẹni tọ́pọ̀ èèyàn mọ̀ sí MC Oluomo. ọ̀rọ̀ náà tó ń lé ìyún ọ̀rọ̀ ipò ààrẹ tó ń lé ó mà ti ń di òwe àwọn àgbà tó ní ìgbìnrin ọ̀tẹ̀. bá a ṣe ń pàkọ́ báyìí nìkan ń rúwè pẹ̀lú bí àwọn àgbààgbà àti ọ̀gánú ẹgbẹ́ onímọ́tò tí wọ́n ń pe ara wọn ní Concerned Transporters in South-West of Nigeria wọ́n ṣe kóra wọn jọ tí wọ́n sì jẹ́ kó di mọ̀ pé àwọn kò lè ṣàtìlẹ́yìn fún MC Oluomo láti di ààrẹ àti pé àwọn rọ gbogbo àwọn èèyàn láti padà lẹ́yìn MC Oluomo láti di ààrẹ ẹgbẹ́ onímọ́tò orílẹ̀-èdè yìí. ẹ rántí pé lẹ́yìn ìgbà tí àwọn alágbára ìpínlẹ̀ Èkó tí wọ́n gba ìṣàkóso ẹgbẹ́ onímọ́tò ìpínlẹ̀ Èkó lọ́wọ́ MC Oluomo lójijì tí wọ́n gbé fún akápò ẹgbẹ́ ní àsìkò ẹ̀ Alhaji Mustapha Adékúnlé tó pè yàn mọ̀ sí Ségò. níṣẹ́ ni MC Oluomo iná wò pé kóun kú kọjá sókè kóun lọ ṣe ààrẹ ẹgbẹ́ onímọ́tò l'Àbújá, ṣùgbọ́n níbi tí MC Oluomo fojú sí ọ̀nà gbàbẹ́ o nítorí pé láti bí oṣù bíi 9 sẹ́yìn tó ti wà lẹ́nu bí oyè náà tí wọ́n ń fà á tí kò tí ì já níṣẹ́ ìní kò tí ì sí àpẹẹrẹ o wípé MC Oluomo yóò rí ipò náà yóò rí bọ́ sí àsìkò tí ó tún wá dàbí pé nǹkan ayọ̀ tí ń wọlé fẹ́ MC Oluomo tí ẹgbẹ́ onímọ́tò NURTW ìpínlẹ̀ Èkìtì àti Oǹdó tí wọ́n fòǹtẹ̀lú wípé òun gan làwọn fẹ́ láàrẹ ìní ẹgbẹ́ àwọn onímọ́tò kan ní ilẹ̀ Yorùbá tó pé àwọn ní Concerned Transporters in South-West of Nigeria iná máa fàtẹ̀jáde síta wípé láíláí àwọn kò ní gbà kí MC Oluomo kó di ààrẹ. wọ́n wá bẹ gbogbo àwọn igun ẹgbẹ́ káàkiri ilẹ̀ Yorùbá àti Nàìjíríà pé wọ́n gbọ́dọ̀ dìbò fún MC Oluomo. wọ́n ní àsìkò tó ṣe ìjọba lẹ́kọ̀ọ́ àsìkò tí ò dáa fáwọn ni wọ́n nítorí pé ìmọ̀tara ẹni MC nìkan ìlú mọ̀ nínú àtẹ̀jáde tí wọ́n fi síta nípasẹ̀ àwọn adarí wọn Comrade Taiwo Àríyọ̀ àti Alhaji Ahmed Ibrahim náà jẹ́ kó di mọ̀ pé yàtọ̀ sí pé MC Oluomo òṣèlú ọba dáadáa lẹ́kọ̀ọ́ tó jẹ́ pé ètò pọ̀ jù náà àwọn onímọ́tò lẹ́kọ̀ọ́ nínú ọdún lásìkò ẹ̀ wọ́n ní gbogbo àwọn tó jẹ́ ọ̀gá MC Oluomo nídìí mọ́tò inú ó ti bájà tó ti fi bí sùn wọn ló bá Alhaji Rafi Àkànní Ọlọ́run wàjà ó bá Alhaji Yasin tó jẹ́ ààrẹ ẹgbẹ́ onímọ́tò lókè àtẹ́lẹ̀ ó bá jà bẹ́ẹ̀ ló tún gba Alhaji Tajudeen Àgbẹ̀dẹ tó jẹ́ ọ̀gá ẹgbẹ́ onímọ́tò Èkó tẹ́lẹ̀ wọn ló bá jà. wọn ní gbogbo eléyìí ni ó ń bí àwọn nínú gan tí àwọn fi ń wòye pé kì í ṣerú MC Oluomo inú yẹ kó jẹ́ aṣíwájú tàbí àárí àwọn tí wọ́n sì ń sọ fún àwọn ẹgbẹ́ onímọ́tò ìpínlẹ̀ Èkìtì àti Oǹdó pé àìmọ̀ ìwé MC Oluomo ìlú jẹ́ kí wọ́n sáré lọ kéde pé òun làwọn yóò ṣàtìlẹ́yìn fún àti pé ẹ̀kọ́ wá béèrè ìwẹ̀ lọ́wọ́ àwọn táwọn jọ wà lẹ́kọ̀ọ́ ni tó sì ní irú ẹ̀ nǹkan ni yóò ṣe ààrẹ pàápàá. wọ́n ní kò tún lè kọ kò lè kà ìyìn tí wọ́n ní ẹni tí ó bá di ààrẹ onímọ́tò gbọ́dọ̀ lè kọ̀wé ó sì gbọ́dọ̀ lè kà. látìgbà tí ẹgbẹ́ Concerned Transporters in South-West of Nigeria tó ti sọ̀rọ̀ yìí dásìkò tá a ṣàkójọpọ̀ ròyìn yìí Alhaji Musiliu Ayinde Akínsànyà ẹni tọ́pọ̀ èèyàn mọ̀ sí MC Oluomo kò tí ì fún wọn lésì tó sì jẹ́ pé fìlà máwùbẹ̀ ìní bàbá náà ló dé sí wọn.